kí ló wá sọ wá dọ̀tá ara wa àwa ló yẹ ká bára wa nílùú kan ká jọ gbé lálàáfíà mùsùlùmí tí ń bú ẹlẹ́sìn Christianity tí ń bú mùsùlùmí lójú ọjọ́ mi lójú bàbá pásítọ̀ kan wà olùṣọ́ àgùntàn mo respect bàbá yẹn gan nínú olùṣọ́ àgùntàn tí mo respect ló wà bàbá tẹ́ ń pè ní Tibetan àbí Tibetan ni wọ́n ń pè kí la kí ó gbàgbọ́ òbí ṣe ti ń bù kí lọ pa wá pọ̀ kí la jẹ pọ̀ ibo ni mo ti sọ tí bàbá Tibetan ni mo wí jáde ibo ni mo ti wí ẹ̀yin ẹlẹ́sìn Christianity ẹ wá fídíò yẹn kẹrì so dáa kẹ́mi ọmọ ẹgbẹ́rú bàbá yẹn lọ kóòtù pé wá proof rọ́tọ̀ pamọ́ ni ó lè máa bú Tinubu kọ́ máa bú Ọbásanjọ́ àwọn èèyàn ò ní dáhùn torí pé òkè làwọn wà èmi ò tí ì dókè tèmi bá wá gbé bàbá yẹn lọ ilé ẹjọ́ ń sìn àwọn tá a jọ jẹ́ aráàlú tá a jọ jẹ́ ọmọ ìyá àlú tí wọ́n jẹ́ lẹ́sìn Christianity àwa rẹ̀ ni tí ó máa sọ wípé wọ́n tún bẹ àwọn mùsùlùmí oníjàgídíjàgan ni wọ́n èyí tí bàbá yẹn jàgídíjàgan lápè wọn ibo láti jẹ yẹn kẹgbá mi ìdárúkọ ẹ̀rí mi ìsọ̀rọ̀ ẹ̀rí kí ló dé tó ń àtáàkì personality yìí kí ló dé tó ń pè mí lórúkọ tó bí ò sọ mí gbogbo ẹni ọba mọ pásítọ̀ olùṣọ́ àgùntàn Tibetan ẹ sọ fún pé mo respect wọn púpọ̀ o bet kágbàlagbà ogun kẹ́tẹ́kẹ́tẹ́ níbà ò kí kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ dàmọ́lẹ̀ mo ní respect fún Tibetan gan pẹ̀tẹ́ tí wọ́n ṣe yẹn lọ́yà mi ò ra ìtìwọ̀n sá. ṣé lóòótọ́ ni bàbá wa Tibetan ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan sí bàbá wa Akeugbagold ẹ jẹ́ ká wo fídíò yìí. wọ́n láwọn mùsùlùmí ń jà lórí ìṣẹ̀ṣe kò sí nǹkan tó ń pè ní ìṣẹ̀ṣe orí pé mọ́tò ti pa àwọn mùsùlùmí ó ti pa wọ́n dànù lórí ìdúró ayé wọn ti bàjẹ́ lórí ìdúró wọ́n fi búrè tọ́ wọn wọ́n fi orí ẹran tọ́ wọn wọ́n lọ sùn wọ́n ṣe gbẹ́rẹ́ wọ́n lè fi mọ̀wé Aláfa àṣẹlẹ̀ wọn lórí wọ́n wá dàgbà tí wọ́n yọrí sókè wọ́n láwọn Akeugba jìbìtì kí ló dé Akeugba pé àtàkó lọ Akeugbagold no Akeugba kó sí ni. now nǹkan tó jẹ́ kí n wà mostly concerned lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní wípé mo súnmọ́ àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta gidi gan mo súnmọ́ wọn gidi gan àmọ́ mo fẹ́ bẹ̀ ẹ̀yin bàbá wa àkọ́kọ́ mo gbó òṣùbà ńlá fún bàbá Akeugbagold torí tó bá já àwọn kan ni àdó ọ̀rọ̀ ni wọ́n máa jù padà sí bàbá wa Tibetan àdó ọ̀rọ̀ ni wọ́n máa jù padà sí bàbá Tibetan àmọ́ mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin onímọ̀ nípa ẹ̀sìn láwùjọ wa tàbí ẹ̀yin aṣáájú ẹ̀sìn láwùjọ wa nǹkan tó ń wà nílẹ̀ ju ọ̀rọ̀ ká máa búra wa lọ ó jùlọ gbogbo ẹ̀yin gbogbo bí gbogbo wa ṣe ń búra wa tá à ń sọ̀rọ̀ àlùfàǹsá síra wa yìí ká ní à ń lo strength yẹn láti máa fi attack àwọn leaders wa ni ó ṣeéṣe kó orílẹ̀-èdè yìí ti dáa jù báyìí lọ ẹ̀bùn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ operation Japa gbogbo àwọn ọmọ tó yẹ kó jẹ́ ògo ọ̀la ní orílẹ̀-èdè yìí wọ́n sá kúrò orílẹ̀-èdè yìí wọ́n wá lọ ń jẹ́ ìwúlò fún orílẹ̀-èdè míì gbogbo àwọn ọmọ wa tó kọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó tàbí àwọn ìmọ̀ míì wọ́n sá kúrò orílẹ̀-èdè wa go to South Africa ẹ máa rí àwọn ọmọ Nàìjíríà tó yẹ pé àwọn ni ó wà ní hospitals wọn tí wọ́n ń dọ̀là ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè yẹn ṣùgbọ́n ní hospital tiwa kò sí nǹkan kan bẹ̀ go to their institutions ẹ rí pé àwọn ọmọ wa ló ń ṣe lecturer ń bẹ̀ tí wọ́n ń fún àwọn ọmọ wọn ní ìmọ̀ tó lè tún àwùjọ wọn sí lọ́jọ́ iwájú go to UK ẹ rí pé àwọn ọmọ wa ṣe pọ̀ ń bẹ̀ ní different sectors tí wọ́n lè ń ṣe dáadáa go to America as well àwọn tó wáyé kó yẹ kó wúlò fún orílẹ̀-èdè tiwa ẹ̀yin pastors yìí ẹ̀yin àfáà yìí ẹ̀yin oníṣẹ̀ṣe náà lẹ́ẹ̀ máa sọ pé lẹ́ẹ̀ máa ṣe nǹkan fún wọn tó máa rí visa gbà láti kúrò lórílẹ̀-èdè wa àbí ẹ̀rí pé ní church gbogbo churches wa lé ní àdúrà pé bí àwọn èèyàn ṣe máa báwọn èèyàn ṣe máa rí visa gbà ní top prayers àwọn churches nowadays gbogbo àwọn pastor wa àdúrà mo pa ní àṣẹ visa America ó yá gbà visa UK ó yá gbà visa Canada ó yá gbà bẹ́ẹ̀ náà làwọn àfáà náà gbogbo àǹtúrú tí wọ́n ṣe fún àwọn èèyàn náà ni pé àwọn ọ̀dọ́ wa kí wọ́n lè rí visa orílẹ̀-èdè mi gbà àwọn bàbá oníṣẹ̀ṣẹ̀ náà gbogbo àṣẹjẹ náà kí wọ́n lè rí visa orílẹ̀-èdè mi gbà ni ṣùgbọ́n àwọn leaders tó wà bọ̀ orílẹ̀-èdè wa jẹ́ ẹ ṣe máa fi gbogbo agbára tẹ́ fi ń bára yín jà ìkẹ́ máa fi bá wọn jà káwọn ògo ọlá orílẹ̀-èdè yé sá lọ sórílẹ̀-èdè mímọ́ orílẹ̀-èdè tiwa náà lè dáa nígbà táwọn ọ̀dọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ ọ̀la yín bá ń sá kúrò lórílẹ̀-èdè wa ẹjọ́ báwo ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa sì fẹ́ rí
mọ̀ pé àwọn kan máa sọ̀rọ̀ wípé ṣe bó bá wọ̀ náà wí ó bá mi wí ló jẹ́ kí èmi náà lè máa sọ̀rọ̀ ó yé wa ó bá èmi náà wí ló jẹ́ kí èmi náà máa sọ̀rọ̀ kò ní tó wá jẹ́ pé àwọn leaders wa tún ilé ṣe kò sí èèyàn tó máa sá kúrò ní ilé so nǹkan tí èmi ó jẹ́ àrùkọ ọ̀rọ̀ tí mi fẹ́ pa sí gbogbo ìtẹ́jà aṣáájú ẹ̀sìn instead fi ń para yín jà ẹ máa bá àwọn olórí wa jà kí nǹkan lè dá kó lè dé wa lè ní ìtumọ̀ kì í ṣe ìjà àwọn ọ̀rọ̀ ńlá tẹ̀ ń fi ránṣẹ́ síra yìí kì í ṣe oní solution o nǹkan tó wà nílẹ̀ lórílẹ̀‐èdè yìí báyìí ojú gbogbo ìjà ìsìn tá a jẹ gbogbo ìbùkún nípa ìsìn yìí lọ ẹjọ́ ẹ̀yin bàbá yìí gbogbo ẹ̀yin aṣáájú ẹ̀sìn àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o àti oníṣẹ̀ṣe o ẹjọ́ ni ọlọ́run adé fún gbogbo wa sí Adéọmọdé ní orúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi Adéọmọdé TV ẹ tún follow page mi rere ó dàbọ̀.